السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. وصلي على رسول الله. ولا يدري كيف القرآن àti ìmọ̀ oríṣi iṣẹ́ èyí tí wọ́n ti ń pọ̀ tí ó ṣe máa ń lò àwọn ìlú wà níbẹ̀. Wọ́n á fi nǹkan tí ń jẹ́ Al-Qur'an. Àwọn bá lo ṣùgbọ́n ìgbà ní pẹ́tọ́ ìgbà ìgbà méjì. Àwọn náà wọ́n ṣe tó bá wù nínú àwọn tí a ṣe ọmọ kékeré méjì. Ẹni bá ti dáhùn ìbéèrè tó bá bí lásìkò ní ìgbà. Al-Qur'an wà láwọn tí ń jẹ́ bẹ́ẹ̀. Ini kita berusaha ini tinggi Al-Quran ini. Oke, ini berarti insyaallah ini tinggi Al-Quran. Itu pasti mulia betul. Tinggi Al-Quran itu baik. Nah. Sebab dalam pengawasan itu, beliau Bismillah itu ya. Al-Quran, kalamullah. Punya Al-Quran, orang suatu pada ubah. Kalau cuma di saya persen saja, masa persen itu, orang suki dan the only book, okay, Al-Quran, the only book, and Kalamullah, okay. The only book was made wrong. Now, ولذلك الكتاب لا ريب فيه. orang suki tidak ada. Saya kan sebenarnya banyak sekali pokoknya. Jadi waktu lama, saya sama beliau, datang, ya, itu kan, benar benar. So, Abdullah bin Umar, awal ada Nabi Sallallahu Alaihi Wasallam. Saya jawab dari question. Itu yang dikambil. Ini eu me lembro que eu já vou que você é que você não é igual ao que está no meio que vou dar para você. Abdullah bin Umar por uma coisa amar o não se lembra do assunto quando está na vida só por Abdullah bin Umar vai dele quando ele vai vir está na vida só ainda náà lọ́wọ́ àwọn kan pé ìdí ní gẹ́gẹ́ bọ́ọ̀lù wá bí ní sí wọ́n lè sọ ẹni bí ó ní bẹ́ẹ̀ pé ó sọ so wọ́n ní kí ìgbà pé lọ́wọ́ tó bá mọ̀ fún ọ̀sẹ̀ tó máa ń ta ìfẹ́ sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ó yá. Wọ́n á kọ́ náà tí máa ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìsinmi àti ìmọ̀ ayé pé olùkọ́ dúró lẹ́yìn ọ̀sẹ̀
الذي أنزل شوائل ليس تعريف القرآن. سنة القرآن كلام الله يقول المنزل أمر بالله أنزل على النبي ونزل من الله من سنة القرآن والسنة ونترى الله ونور الله ومن يولي بالله نقول الله كلام الله سيغسل كلام الله الذي يجب وتكتب إنه عارف يقول لك نشأ القرآن. القرآن هو الله تشبه الله سبحانه وتعالى وجيهم الله ممكن كلام dari Al-Quran. Itu hadis itu orang hadis orang ini pun terlihat ini sini boleh. شهر بن حوشب رضي الله عنه شهر بن حوشب رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم فضل كلام الله على كلام خلقه كفضل الله على خلقه. وني الله gẹ́gẹ́ tí ọlọ́wọ́ wa náà ṣe di gbogbo ẹ̀dá ẹ̀dá. Yẹn bí Al-Qur'an nǹkan tó tóbi ní ìkànnà ńlá ni. Ṣùgbọ́n kan náà, Al-Imam Al-Bukhari wọ́n bá ọ̀rọ̀ látọ̀dọ̀ Uthman. Ṣé ẹ̀rọ tó gba àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ lónìí kan lè kọ́ ìlẹ̀kọ́ ní nígbà àwọn ìlọ́yà space? Ẹ̀rí tó gbogbo àwọn ọmọ yẹn tó jẹ́ àwọn professional sports kọ́ ìrìn ní ṣe ọ̀rọ̀ àwọn ìkànnì ìròrí àwọn ìkànnì. So ẹwà rí nínú ẹ̀ ṣe lágbára tó gbófinró ṣe lágbára tó tẹ́lẹ̀ kan lọ àwọn ló sọ ọ́ tẹ bá sì débi tí wọ́n bá ti fi sọ̀rọ̀ ni wọ́n sì fi mú àwíjàre wá ọ̀rọ̀ lọ́dẹ̀ múlẹ̀ ẹ̀rọ yẹn ní o ká tó wá sọ pé ọ̀rọ̀ ọlọ́wọ́ sọ ẹwà rí pé táwọn yẹn bá kọ́ ẹ̀kọ́ yẹn débi kan wọ́n wá ní ṣe ti di lọ́ọ̀yà wọ́n ní LLB ni wọ́n ti kọ́ lọ ìgbà wọ́n lọ ti di kéde kan wọ́n ti lọ àdáwà di SAN. So SAN yẹn gbogbo àgbáyé wọ́n gbogbo ayé wọ́n wà pọ́lé kí wọ́n gbogbo di SAN. ẹ wá wù ọ̀rọ̀ lọ́wọ́. عثمان بن عفان رضي الله عنه يقول خيركم من تعلم القرآن. أنت تقول لجدود لا إذا تلقى النبي صلى الله عليه وسلم يقول خيركم من تعلم القرآن. The best among you هو من تعلم القرآن. ولكبر لقاء القرآن ممكن تكون لك ولا توجد àwọn honored person tó lè fi wà nínú ìyà alápọ̀lẹ́ ìyà ńláńlá àwọn ọ̀pọ̀ Al-Qur'an wà ẹ̀lẹ́nà bákan náà ẹni bá tó dìkú wọn tó wọn kọ́nyà ní Al-Qur'an anábì ní àwọn tó lórí jù nìyẹn. النبي صلى الله عليه وسلم يقول صبي عندما قال القرآن
ثم كذا ثم القرآن كذا النبي مع السفرة الكرام البررة ẹni yẹn yóò mọ wà pẹ̀lú àwọn màláíkà tó jẹ́ ẹni ṣe wọ́n pẹ̀lú ẹni tí wọ́n sọ lẹ́ẹ̀kan tó bá di sáàn ló ti dáwọn akọ̀lẹ́ tẹ̀sí ẹ̀ náà ti dáwọn fọ́jọ́ wọn ṣe pípé àti ìdàgbà àjọ lẹ́wù àtàjọ wà ní so àmọ́ ẹni tó bá kọ́rọ̀ náà wọ́n wà tó máa ká wọ́n máa kọ̀ márùn ká ẹ̀mí ni ẹni yẹn bí àwọn tí wọ́n jẹ́ pọ̀ níbi ẹ̀ àwọn màláíkà ló ń jẹ́ aláṣùmọ̀ rẹ̀ so bákan náà Ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí tó mọ orí yẹn ìfẹ́ tó mọ orí báyìí òkú ló jẹ́ ẹ̀mí ọlọ́run ẹ̀tọ́ náà bá fẹ́ràn báyìí òkú àwọn fẹ́ kó o jẹ́ pé ọlọ́run bá fẹ́ràn ọ̀nà mo fẹ́ kọ́ lọ́run tó láì mi sí ó lọ́run tó lè lọ bàbá ìsọ̀rọ̀ àtọ́lá wọn ni pé ẹbí bá fẹ́ kọ́ lọ́run tó fẹ́ràn ó jẹ́ orí ìpè ọlọ́run sọ Anas bin Malik radiyallahu anhu olóògùn gbọ́rọ̀ ìlàkọ̀lá ní ìsọ̀rọ̀ àtọ́lá وني إن الحديث يقول إن لله أهلين من الناس يقول مغني على لي شغل مغني الذي بنيرا هو الله تكون فيرون هو أمين هو أكتر من على لي وفي أمين يوم أو تجي على لي يوم بعض الناس يقولون كل ما كان يجرى لي يقول سمع الجبال النبي يقول يا مرالي يوم أصحاب النبي يا رسول الله ما نقول قال أنجي أقول ما تجي على الله تجي على رسول الله النبي هم أهل القرآن النبي يقول أن القرآن أهل الله أولن يرى الله وخاصة àwọn ní ẹnu ẹ̀ ṣàlọ́dọ̀ ọlọ́run ọ̀gá tó bá níyàn special ọlọ́yàn ẹni tó bá máa tọ̀ àrùn ká ìlú special ọlọ́run ọ̀gá. Ibn Umar radiyallahu anhu ó ní Ànábì sallallahu alaihi wasallam man ahsana an-nas sawtan bil-Qur'an pé tani a sọ pé láwájá yìí ó wà àrùn ká pé òun rẹ̀ dúró dáadáa ó wà àrùn ká قال أدبني من إذا سمعت قراءته ولنطبق قراءة تنكر القرآن رأيت أنه يخشى الله عز وجل سوى سمارك أنه ìbẹ̀rù ọlọ́run tó ṣe pàtàkì tó wọ̀ kẹ̀kẹ́ náà wọ́n fi kéde ìbẹ̀rù ọlọ́run látara rẹ̀. ẹ wo àdéhùn ọkà alákọ̀ọ́kọ́ àdéhùn alex sáàlì ọkà fẹ́rẹ́sì lábẹ́bí ni pé ọlọ́run bá ní àwọn ará ilé tiẹ̀ ó ní àwọn ènìyàn tiẹ̀ àmọ́ àwọn ènìyàn tiẹ̀ yẹn àwọn náà làwọn tí wọ́n ṣe kéde. àwọn tí wọ́n máa kọ̀ àrùn ká ó túmọ̀ sí ẹni tó bá fẹ́ kọ́rọ̀ ó fẹ́ràn ohun táwọn èèyàn ń wákàtí lẹ́rìn yẹn pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìjà tó ń ṣe àdádálẹ̀ nínú ẹ̀sìn tẹ́ bá dúró kí ló wá nínú ìfẹ́ jẹ́ òun ní ọ̀dọ́ tí òun fẹ́ kó òun ti wò ní ọ̀dọ́ pẹ̀lú ní orílẹ̀-èdè tí ọkùnrin rí oníjáde wọ́ta ń lọ kálúwà so kálúwà yóò wà nínú ilé kan oníjáde wọ́ta nínú ilé náà lọ́wọ́ tí wọ́n kí wọn nínú wọn àwọn ọmọ aṣáájú àwọn ọmọ ṣàdúrà àti kí lọ wá nínú ọbẹ̀ tó lórí ọ̀rọ̀
النبي صلى الله عليه وسلم يقول ونسيه ربع في اليوم ومن يقول لي ما القرآن كعب يوم الكعب لو اسمه صلاة غير وطبعا القرآن كعب وتي وقالوا السفرة البار وتي وقالوا àwọn sọ́kùnrin àwọn inú àwọn gúrùpù àwọn mọ̀láíkà náà ní lọ́dún wọ́n wà pẹ̀lú rẹ̀ so àkọ̀rọ̀ àrùn kíkà ó pàtàkì wọn tó rí pé kí